Nàìjíríà. Ẹ̀yin tèmi, ẹ máa farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ arábìnrin yìí. Ẹ máa farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ arábìnrin yìí. Like, let me tell you, èmi kàn ní kí n share fídíò rẹ̀ ni o. Torí pé kí ni ó ṣe mí kàyéfì. Ó ṣe mí ní kàyéfì gidi gan ni. Why coming out now? Why coming out now? Ṣé nítorí pé Àdùkẹ́ Gold ti kú, then you are scared. You are not scared pé nǹkan tó ṣẹlẹ̀ sí Àdùkẹ́ Gold kó má ṣẹlẹ̀ sí ẹ. Why are you coming out now? Ẹ bá ti jáde tipẹ́. Ẹ bá ti jáde tipẹ́. Ẹ bá ti jáde tipẹ́. Àmọ́ ó bà ní kò bàjẹ́ ẹ̀yin tèmi. Ó ṣáà ti jáde náà ni. Ó ṣáà ti sọ̀rọ̀ náà ni. So àwọn ò bá urge èèyàn tó accuse because this is a big accusation. Mo dẹ̀ mọ̀ pé ó porúkọ Àdùkẹ́ Gold, ó porúkọ ara rẹ̀. Àwọn míì náà tún wà lẹ́yìn. Àwọn obìnrin míì náà wà tó jẹ́ pé wọn ò ní lè sọ̀rọ̀. Ẹ má blame ẹ̀ púpọ̀. Ó ní táwọn bá jáde wọ́n á criticize àwọn náà ni. Àmọ́ position wo lẹ wà tí wọ́n fi wà vulnerable tí wọ́n fi wá fún yín ní ìbásùn túláàsì. Mo believe pé you are not a kid. Then after the incident, why didn't you come out and talk? Why are you coming out now? Ẹ jáde nígbà yẹn nítorí fame. Nítorí mo fẹ́ dà. Nítorí mo fẹ́ lówó lọ́wọ́. Mo fẹ́ kí èmi náà gòkè àgbà. Mo fẹ́ kí wọ́n gbóhùn mi. At the end of the day, ó ṣẹlẹ̀ sí Àdùkẹ́ Gold. Àdùkẹ́ Gold dà lénìí. Èmi ò fi kú yọ. Bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ẹ ti jáde síta. And I'm not accusing anybody. Based on story arábìnrin yìí, òun ni mo fi ń sọ̀rọ̀ báyìí. Ṣó yé yín? Àdùkẹ́ Gold dà lénìí. Mo fẹ́ déyàn. Mo fẹ́ kí wọ́n gbọ́ voice mi. Mi fẹ́ tẹ́ lójú àwọn èèyàn. Ẹ dákẹ́ mọ́ bẹ́ẹ̀. Ẹ ń sọ́fà. Ẹ jẹ́ kí wọ́n gba tara yín mọ́ tara yín. Lẹ́yìn tí wọ́n gba tara yín mọ́ tara yín, ikú ló tún já sí. At the end of the day, kí wá ní gain? Kí ni gain pé you did not even talk before? Maybe tó bá jẹ́ pé Àdùkẹ́ Gold ti jáde nígbà yẹn náà, ó ṣeé ṣe kó ríyàn gbàlà. Ẹ̀yin tèmi, ẹ má wá jẹ́ ká blame arábìnrin yìí. She needs help. Tó bá jẹ́ pé nǹkan tó ń sọ, tó bá jẹ́ pé lóòótọ́ ni. Ẹ̀yin tèmi, na dem. A gbọ́dọ̀ fẹ́nu sí jù. But I urge the necessary people kí wọ́n jáde kí wọ́n help obìnrin yìí. Bá mi tí wọ́n accuse. Mr. Man tí wọ́n accuse. Ẹ jáde wá, ẹ wá defend it. This is a great accusation. That is after ten rape wọn tán. Lẹ́yìn ìgbà yẹn ni wọ́n catch this sickness. Wọ́n bleed. Wọ́n wà ní ovarian cyst. Shit. Wọ́n wà ní ovarian cyst. Lẹ́yìn ìgbà tẹ́ bá wọn sọ̀rọ̀, wọ́n wà bẹ̀rẹ̀ sí ní bleed. At the end of the day, tó bá mistake bá wọn fẹ́ ṣe operation, ikú ni. Ẹ̀yin tèmi, ó lágbára. Èyí tí mo sọ yìí based on that because of this lady accusation ni. Ẹ̀yin náà ẹ farabalẹ̀, ẹ gbọ́ ọ̀rọ̀ tó sọ, ọ̀ bóyá ẹ dẹ̀ ti gbọ́ tán. Ẹ̀yin tèmi, ẹ bá wa dá sí. Bye for now. Èyí tí Àdùkẹ́ bò mọ́ra títí tó fi kú lélẹ́yìn. Julie King ó fi tipátipá bá mi sùn. Ta mọ̀ sí rape. Ó sì rape Àdùkẹ́ náà. Tó jẹ́ iṣó inú ẹ̀kú. Tí ẹni kankan nu àwọn òbí dáká sọ fẹ́nìyàn kan. Níwọ̀n ìgbà tán ti lérí. Bí àwọn gbọ́dọ̀ sọ fẹ́nikẹ́ni. Tá bá sọ fẹ́nikẹ́ni, ikú ni ọ̀run làlà. Ẹjọ́ ta ló fẹ́ kú? And everybody see us as a gospel artist because I'm pé we live in the world pé wọ́n ti máa judge wa. Tẹ́ bá gbọ́ nípa mistake tí èèyàn kan ṣe fún wa, àṣìṣe tó ṣẹlẹ̀, ẹ fi yẹn judge wa. Ẹ lè ní pé wá sí church mọ́, ẹ lè ní share anything mọ́. So àṣẹ ní share ní show náà. But enough is enough. I have to speak out. Àmọ́ ẹ bá mi bèèrè lọ́wọ́ Julie King. Kí ni nǹkan tó ń fún táwọn wòlíì ẹ̀yẹ ń fún? Kí ni nǹkan tó ń ṣe tó fi ń bá àwọn obìnrin sùn? Ó dẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní bleed. Àdùkẹ́ bleed. Èmi náà bleed. Àwọn méjì kan ni mo tí mo lè sọ pa ní ìsìn. Ṣùgbọ́n ṣé bẹ́ẹ̀ fún a lot of people náà tí mo ò lè sọ̀rọ̀. Wọn kò tó máa rí eléyìí. They will begin to speak up for myself. Today I'm speaking up for myself. And for Morokolami. So, and then bá mi bèèrè lọ́wọ́ ẹ̀. Kí ni Julie King tún fẹ́ lọ́wọ́ mi? Lẹ́yìn tó fipá bá mi lò pọ̀. Kí ni nǹkan tó tún fẹ́? Tó tún ní pé lẹ́yìn o gbọ́dọ̀ tún fojú rí mi. Ọbàyé jẹ́ producer. Ó ti pẹ́ tó ti ń ṣe. Àmọ́ wọn alábẹ̀rẹ̀ ti ségi lónìí. Enough is enough. Èyí tó silence mi tó bí. I need to start speaking up.
láti àná ló ti bẹ̀rẹ̀ sí ní rányàn pé mi ò lè dákẹ́ mọ́ ó ti tì mí kàn ògiri mo gbọ́dọ̀ sọ̀rọ̀ jáde kó sọ fún gbogbo èèyàn gbogbo ayé ẹ gbà mí láti àná ló sì ń fèèyàn trail mi gbogbo èèyàn ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ṣàánú fún mi o mi ò safe mọ́ ní Nàìjíríà ọmọ mi ò safe àtẹ̀mí àtọmọ mi àmọ́ tí nǹkan kan bá fi lè ṣe mí tó ṣe ọmọ mi ẹ wò ẹni tẹ́ ẹ kọ́kọ́ mú Julie King ni Julie King ló produce gbogbo àwọn wòlíì ẹ èyí tó fi ń threaten wa gbogbo àwọn wòlíì ẹ èyí tó fi ní ká máa múlẹ̀ gbogbo àwọn wòlíì wa èyí tó fi ní pé a ò gbọdọ̀ sọ fẹ́ da láàyè kan tá a fi wá ń bẹ̀rẹ̀ sí ní gbé trauma ní 2022 gbogbo yìí gbọ́ pé